ẹlòmíì náà ń kírun kábàrà bíi 25 ni lérí ìrun wákà kan kábàrà bíi 25 ẹlòmíì tún kábàrà bíi gbàtí náà sọ́ọ̀kì ẹ̀ kí ni gbogbo lẹ ti rí gbogbo wọ̀nyí wọ́n ní ká kábàrà kọ́ wá sí déédéé tí wàá ń bíbá yìí Allahu Akbar ọ̀hún kìí tún ṣe Allahu akíngbólẹ̀ ti rí wọn ní anága o tún fẹ́ rùkú Allahu Akbar o tún fẹ́ kú òmìnir rùkú wá sókè sami Allahu liman hamida níbo ni tíráwó lọ sọ bẹ́ẹ̀ tún wá forí kalẹ̀ ẹ mú wá fún wa káwa náà orí afẹ́ kẹ́kọ̀ọ́ ni ẹ mú wá fún wa aráyé ẹ máa ṣe wá jẹ́mọ̀ tó wà náà bákà 25 ní tí a tó sọ ní ibi àmẹ́bì ti wí ní ọ dàbí kọ́ ọmọ sọ fún mi ní ìsìnkú ńgbà náà tọba ti mọ̀ pọ́ pẹ́ran o tó sì lè lọ o sì wà ń lé má farun gbà rẹ o iye ọgbọ́dọ̀ séèfù o ọgbọ́dọ̀ fárí o ọgbọ́dọ̀ gé ìkànnà o wọ́n tí ọkùn wájú mi ni ìbò làmẹ́bì ti sọ àwọn tí ń bẹ lọ́hùn ni àwọn tó lọ mọ́kànú kìí sàwátà wà nílé ààwẹ̀ làwọ́ gbà àmọ́ sí kọ́lá gbà fún àgbà fèrè ara wa àgbà fún bọ́n ti ní àgbà wa ammal adhiyatu sunnatun mu'akkada àwọn bàbá wa ní àti parí tí ń jójú àràfà báwọn àmọ́ ká wá pẹ̀ẹ̀ràn wọ́n ní ọ̀ranyàn kan ni súnà nábì kan ni kó jẹ́ dandan ó gbọ́dọ̀ pa alal muslim wọ́n lẹ́yìn tí ó wà á pa yóò jẹ́ mùsùlùmí alqadiru alayha ẹni tó sì lágbára lórí rẹ̀ wípé ha agbára mi ń gbé kí n pa ẹran irú ẹni bẹ́ẹ̀ ni kó pa má yàwó má yà owó ńgbà bàbá Ìsá tí wọ́n bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi pa ẹran tọ́ ọ̀rọ̀ àforíjì mi yẹn lọ yáwó ọwọ́ yáwó rẹ̀ rán sẹ́rí pé kò torí Ọlọ́run pamọ́ bẹ́ẹ̀ni torí pé ní tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun pa pé pẹ̀rẹ̀ ìmìnà wá nípa ojú ó ṣe máa tì ọ gbọ́dọ̀ yáwó pa ẹran ọ gbọ́dọ̀ yáwó pa ẹran má jẹ gbèsè pa ẹran bọ́ọ̀bá sì rẹ ẹran kìí ṣe kọ́ wá dé àárín ibi wọ́n ti ń tẹran kọ́ ọmọ wá wo àwọn ẹran káàkiri mà yí jẹ́ wọ́n ń wá ìtí máa là ń wò pé wọ́n náà wallahi bá àlàáfíà máa là àwọn oníkúrọ́ bó ti náwó pé èyí tó sùn kalẹ̀ yìí wallahi bá àlàáfíà náà ni wọ́n ni àtọ̀ náà ni wọ́n bí mọ́lá pé a ń gáyà mọ́kà sí bá àlàáfíà ní ń sọ fún ọsẹ́ pé eléyìí ò gbádùn kí n tiẹ̀ náwọn ni wọ́n lọ́wọ́ ní ọdá 80,000 ọwọ́ sáré dáwólẹ̀ ní wọ́n ń fà lọ́lẹ̀ ọwọ́ lọ sọ ẹran mọ́lẹ̀ níjọ wọ́n pa ẹran wọ́n gbé ẹran di ẹran òtítì wọ́n pẹ̀ ẹ̀dẹ̀ lókùn báwọn náà ọ̀pọ̀ ẹran ọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹran tí ọ̀lá àlàáfíà ẹran tó ní àlàáfíà ilẹ̀ apá tó lálàáfíà èyí tó sẹ́wọ̀ ọ̀gbọ́dọ̀ pa èyí tó jú ń dùn ọ̀gbọ́dọ̀ pa gbogbo ẹran ń wò yí wọ̀ ọ̀gbọ́dọ̀ pa ẹwà wọn tó súnmọ́ ẹran lé àtàǹpà ò má pàpà kópa ẹran má jẹ gbèsè má sì jí ẹran gbé ẹ dákun gbogbo ẹ̀yin olè tẹ́ bá ń gbọ́hùn òtúbà wa à ń sọ àǹfààní ìtọ́lọ́hùn fẹ́ nípa léyá ni ààbú yín ẹ bá rí gbé ẹlọ́bí Ọlọ́run bá ti ní ẹgbẹ́ àmọ́ má jí ẹran gbé kọ́ wá fi paléyá Ọlọ́run ní rárá gbogbo nǹkan bá ní èmi Ọlọ́run ń tẹ́wọ́gbà owó ara rẹ̀ oògùn rẹ̀ ní òfin rẹ̀ ẹ̀rí má jẹ gbèsè pa má yáwó pa kọ́nà àwọn ìbàdé gbogbo ọ̀gbọ́ àyà lọ yáwó cooperative ni o àwọn náà agbọ́dọ̀ oríṣà agbọ́dọ̀ sún ẹran lè wáyé Ọlọ́run ọ̀farama bẹ́ẹ̀ náà ni ọ̀farama kó fowó cooperative lọ Mákà gbogbo méjì ṣe làbẹ́ẹ̀ká láwọn ọmọ làbẹ́ẹ̀ká bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run déètì tàdá ti ń súnmọ́fá wọ́n láti tí parí sí ájì ọ gbọ́dọ̀ yáwó lọ Mákà
gbọ́dọ̀ ṣe cooperative lọ Mọ́kà gbogbo ẹ̀ láyé lónìí lọ mádàmà wá ń ṣe wọ́n béèrè pé kí lọ́lọ́run ó ṣe gan wọ́n béèrè kí lọ́lọ́run ó ṣe ọlọ́run èdára tí ẹ o àwọn bandits wọ́n ń dára lọ́wọ́ yìí ara ọlọ́run ìṣẹ̀lẹ̀ o tí ẹ ò sí lé ọlọ́ba ìtọ́jú ẹ̀bá jẹ́ yẹn yá àwọn kan bẹ́nu àwọn ọjọ́ tó ti lọ wọ́n challenge ọlọ́run òní à in kana haza huwa al-haqqu min indik famtir alayna hijaratan min as-sama' ẹ̀yìn tẹ́ ń bẹ nísìn ẹ̀ lé àwọn in kana haza huwa al-haqqu min indik ìwọ́lọ́m bàbá ti pé lóòótọ́ ni gbogbo tó sọ yìí táǹkì báyìí pé lóòótọ́ ni látọ̀dọ̀ ìwọ́lọ́m famtiri alayna hijaratan minas samai ààrẹ bí rọ òjò má rọ omi rọ òkúta lé alérí káparí afẹ́rí ọlọ́run ní sí rọrùn ànábì bẹ láàrin yìí ní sí rí ànábì bẹ láàrin yìí kana mu'azzibahum wa anta fihim ẹ má jẹ́ kálukú ọmọ béèrè kí lọ́lọ́run ó ṣe o àyà tí ó ṣe pọ̀ bí Nàmúrúzù ti lọ́lá tó òun àtànẹ́bí Ibrahim wọ́n jọ lùgbà ọ takú ànẹ́bí Ibrahim ó fèsì ànẹ́bí Ibrahim ànẹ́bí Ibrahim náà wọ Nàmúrúzù máa sin ọlọ́run ọba tí pa ẹ̀dá tí jí ẹ̀dá Nàmúrúzù ní dákẹ́ ẹ lọ bí tí nǹkan àwọn èèyàn sí ẹ mẹ́nìkan wá nù sẹ́ẹ̀lì ẹ sì mẹ́nìkan wá bí táwọn fún wọn táwọn náà gbádùn wọ́n sì mẹ́nìkan wá oníkèrè wí ọ̀rọ̀lọ́wọ́ bá rẹ̀ máa pààyàn sì máa jíyàn ẹdúngbò ilé wọ́n sì dúngbò ẹ̀ ó ní wọ mọ̀ yọ okú lẹ́rú ọgbà freedom lónìí máa lọ ó ní Ibrahima ana ohuyi wa umit La ilaha illallah pààyàn jíyàn la ilaha illallah aláwọ̀ wọn Nàmúrúzù níra bí tí ń wo èmì rẹ̀ níra nísìnyí náà ni ń wò ràn ọlọ́niwọ̀ yànyẹ́mú ẹ̀yọ̀ kan péré ẹwùjá ọlọ́run tí ọkọ̀ mú wà ládàáni ọwọ́ ẹ̀fọ́ àwọn sóbi ni àwọn ẹsẹ̀ máa kọ̀máǹdì yẹ brigadier 1 2 3 brigadier MD àwọn ẹsẹ̀ máa ọlọ́run ní yànyẹ́mú ẹ̀yọ̀ kan lọ́wọ́ mú rẹ̀ o sì gbọ́dọ̀ kú síbẹ̀ o lọ fún punishment bí Nàmúrúzù bá sùn yànyẹ́mú nù ó gbá gbogbo etí ti di ń bọ̀ yá kí orí nǹkan ṣe máa tọ́bá ti tún agbọ́ ní wọ́n fi ń sọ ìgànná kí ni wá ní nǹkan náà gbogbo erí wá ta kókó gbogbo ẹ̀wú gidigidi Sètánì dé bàbá ń fìtínà Sètánì ìwọ Nàmúrúzù bó ti á rí nìyí ẹ̀yin aráàlú ọba wa ní ó ti ṣe wá rí báyìí èmi ti gbé erí kan lọ́wọ́ ẹgbẹ́ agé ilé bàbá ti gé lè Sètánì lò ọwọ́ awáláwòrán èèyàn kọ̀ wáláwòrán Sètánì a sì gbé lè ó ti gbẹ́ ère kan tí ò sí tó fi yàtọ̀ sí agbárí Nàmúrúzù a sì gbé lè bọ̀ wọ́n kọ́dá ilé ti bàjẹ́ gbogbo ẹ̀ tí ilé ìjìwú ẹwọ́ yẹ gé wọ́n ń gé pa wọ́n lẹ́yà gbé sí ọlọ́kùnù ẹwọ̀n níbi ọlọ́pàá múnà bùrù ọlọ́lẹ́nu yànyẹ́ mọ́ ẹyọkẹ́ àwọn àwájò kò yìí kankan yín bẹnu lé wa ayan bẹnu lé wa ìhìrà bẹnu lé wa ọmọ ilé bẹnu lé wa kòkòrò mìta àtúnwókọ rẹ̀ bẹnu lé wa tààjọ ń gbélé àjọ ń sún àjọ ń jìn bẹ́ẹ̀ bá ti àmọ́ gbogbo ẹ̀ mọ́ èkúté bẹ́ẹ̀ bá sùn lọ́tán àwọn wọ́n fásitì débi pé ó lè gbúrú ń bá yàrá báyìí tó báyìí ti gbọ́ wúrú wọ́n yára ó ti lọ àjọ ń gbélé ni ìjà ọlọ́run ò ṣe ọlọ́run èé sọba tí a mọ̀ pé yẹ́s ààrẹ tí kí ní ó ṣe kèèṣe nǹkan kan àwọn ẹ̀dá rẹ̀ ní sí nǹkan láàgbádùn lọ́wọ́lọ́gbà yìí ni wọ́n ń dúnbú èèyàn yìí ni wọ́n ń nàyàn lánàpá yìí ni wọ́n mú jẹ́ríkà ńláńlá jẹ́ríkà tá a fi ń pọnmi jẹ́ríkà 25 ni wọ́n kó lọ́wọ́ bíi márùn-ún wọ́n fi iná sí ní jò wọ́n jò dáadáa tẹ́ mọ̀ pé yọ̀mọ̀ kan wọ́n wá ń kàn sí ọmọ nẹ́bí adámọ̀ lára
wọ́n ti di ọwọ́ wọ́n ti di ẹsẹ̀ wọ́n kàn sí wọn wọ́n sì fi kèèkan ọlọ́run o ẹ̀dá ara wa nu o wọ́n kàn sí wọn wọ́n ti dè wọ́n lójú wọ́n jẹ́ wọn orí náà bómi bá ní nígbà wọn yọ sí látọ́ kàn látọ́ bá lóun fòǹdé báyìí tó sì lọ́ọ̀ fi rí nagi wọ́n sì wọ́n kàn sí wọn wọ́n rẹ́rìn wọ́n kàn sí wọn wọ́n rẹ́rìn àwọn wọn ni wọ́n mọ̀ pọ́wọ́ ti àwọn bí mi rẹ̀ ti jókòó bẹ́ẹ̀ làwọn náà ti ń jókòó ń jọ́ka tí wọ́n mọ̀ pọ́wọ́ ti àwọn jẹ́rú ìyá ní ìkú láyé nígbà tó wà ń bẹ lójú fò yìí kí ni onímọ̀ ṣe dáadáa kí ni onímọ̀ láníyàn rí kí ni onímọ̀ lẹ́mí tó clear ẹ̀mí tó mọ́ ẹ̀mí tó clean kí ni onímọ̀ ní sọ́mọ nìkejì kí ni onímọ̀ ní máa sin lọ́hun jẹ́sìn ọlọ́run ó pọ̀ jẹ́gbá àyàrí ó clear mọ́rùn tí ọ̀dá sọ́mọ nìkejì máa rántí ọlọ́run níbi adé mọ́yàwó rẹ̀ ràn ó mẹ́rin ràn ó lójú kan ó nígbà wọn mẹ́rin ẹbọ̀ orí pé mọ́lá ń pé wà láhì bá ẹsẹ̀ fá wọn pé èló ni ẹ máa bu eru sí ilé a máa bẹ eru sí máa ra o ẹran tó lálàáfíà òun wọn ní ara àwọn kan bí àwọn òní rẹran wọn ò ní ra ẹran ńláńlá yìí tẹ̀ ń lọ ẹran 1.5 2.5 wọn ni torí ká yí ọba rí pé tó bá rí àgbò tó pa àwọn ọ̀rá déédéé bó ti ṣe ma ọ̀rọ̀ orúkọ rúgúdú ọlọ́run ní mo sì gbà lọ́wọ́ ẹ̀ èmi ọlọ́run gbà má jí ẹran gbé ẹ má lọ́wọ́ fo fẹ́ǹsì ilé ohun fẹ́ǹsì wọlé bọ́ bá mú yín ẹ̀yin náà ẹ wojú títì tẹ́ ẹ rí ẹ bàyà yín jẹ́ ẹ bàbá yín jẹ́ ẹ bàyàwó yín jẹ́ ẹ bọ̀mọ yín jẹ́ ẹ bẹ̀bí yín jẹ́ má jẹ́ ẹran gbé ntọ́lọ́ ń bá fún ọ lágbára ní o ṣe lọ àwọn kan bẹ́jọ́ ń bẹ́ẹ̀ máa ń pẹ́ran tẹ́yìn sí gbogbo ẹ̀ pé kí làwọn pa ó sì pàdé ẹ fáwọn ọmọ ọgbọ̀dọ̀ rẹ nìkan bá lùkù tọmọ gbé ọ̀rọ̀ ọmọ kìrìkì tí bá rí ọtọ bá já tọba sí kéèkì tọba lọ lékejì mẹ́rin yá wọn ọya fún ọlẹ́rìn adìẹ ọya ọya o ti dáná ọ ní ìyẹn náà lágún ọya ẹ jẹun kẹ yó ọwọ́ àtàkẹ́ni Saudi fún wọn ẹ máa wà wọn tí ń bẹ Mákà kọjá àwọn ọmọ rẹ̀ ó lọ fi kankan lọ sí jígógóró túláàsì kọ́ ni kọ́ pàákọ́ yàwó túláàsì kọ́ ni Mákà àwọn túláàsì ń bẹ Ramadana túláàsì ni kó o ṣe rere túláàsì ni kó o ṣe dáadáa túláàsì ni kó o kírun irun gàbádáyá kò sí ntàwá sí láyé ntàwá sí ni ntàwá sí ni irun gbogbo ntẹ́rí dáńkójọ láyé vanity upon vanity òfò lérí òfò asán lórí asán ni gbogbo arítẹ́rí dáńsá láyé ẹ̀wọ̀ ilé tí wọ́n kọ́ kalẹ̀ tí ọ̀sẹ̀ nìkan bẹ̀ mọ́ àwọn bàbá alé wọ́n sì ti ń wó ní àwọn ọmọ tí wọ́n bá wọn tọ́jú ẹ̀ àwọn náà ti rówó jí kóńbì kan wọ́n ti wà ń bí wọ́n ti ń gbádùn kọ́nà tẹ́ bá fi hàn pẹ́tọ̀ ọkọ mi àti fẹ́ pè yín láti jó ní iye onísunni lẹ́kùn lè yín ilé yìí ó tún wó lẹ́yìn lónìí bá ok mama ọ̀dà ọlọ́run tó ti náà ṣe àti gbọ́ àyọjú wọ́n kì í pẹ́ kó tó wó tán ilẹ̀ Kàrímù àdìsánú ń bẹ̀rù àbòrò orúkọ ní ìdàmàdún mẹ́rin ọ̀hún ń bẹ̀rù express ń bẹ̀rù ilẹ̀ Muhammad al-Awwal gómìnà wa ọlọ́nkọ́kẹ́ òun nù ẹ bá ti gun mòrò tẹ́ ń lọ ẹ bá ti tẹ́ fẹ́ yà sí Awẹ́ láti títì ní tí wọ Awẹ́ làwárí lónìí táwọn tí wọ́n kọ́ ní wọ́n ti rẹ́ tàtán ṣé àwọn àkíìmù ráyè àwọn amóòrò wá wọlẹ̀ vanity upon vanity wọ́tọ̀ ọba ti sin lọ́hun ọwáyé wá sọ́ọ̀tì ní ọwáyé wá sófò ní gbogbo táǹkókì adalẹ̀ òhòlá lọ aṣọ tí wọ́n fi ń dì wágún tó gbé wa wọ sàárè ní wọ́n fi bo àṣírí ara wa gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ fẹ́ kírun sí wa láà kẹ mọ́ bàá rí bí òhò wa ní ànímú kankan ilẹ̀ ọjẹ́ aṣọ ni ara tẹ́ ẹ bá sọ ní di ilẹ̀ ọjẹ́ ẹ̀mí nìkan nílẹ̀ ò lè rí jẹ òun ti dọ́dọ̀ Ọlọ́run
kí làwọn ń kan lé ọba díjọ yìí dí aṣọ tó ọba ní fọdáadá gbé fún drákínà tó ọba má tún lọ jẹ gbèsè aṣọ nítorí aṣọ ọdún lè yá má jẹ gbèsè aṣọ táwọn ọmọ wa ní ọkì pé wọn ọmọ yìí yóò sì tó lóhun ọ lọ agbádá lẹ sì fi rán. ó tún wá lọ ọ̀rán agbádá ta ní ìran máa ń bẹ kó o lè rówó ẹ̀sán ká máa bá tiẹ̀ fọ́ létí kọ́ ọ̀rẹ́ nìkan èlò lọ́wọ́ ọ̀hún náà wọ́n yẹ̀ yẹ́ rẹ̀ báyìí kọ́ ọ̀rẹ́ nìkan tí ọ̀bọ̀dà lè fi tọ̀ náà ní ẹ̀dákun ẹ̀ fílẹ̀ àwọn àlọ́ ọ̀rẹ́ kọ̀m̀plíìtì ẹdúró tí ọlọ́run ẹ máa sin ọlọ́run ẹ bá ń ta lọ wáyé tó wá sọ́ọ̀tì tí ò ní jèrè ẹlẹ́ni tí ò sin lọ́run wọ́n á máa perun wọ́n á máa perun ọ̀tà kákàkálẹ̀ ọmọ tẹfóònù wọ́n á máa bọ́kù ìṣẹ́jú mẹ́wàá ọmọ adárẹ́rìn nígbà tí brain rẹ̀ ń touch lérí kíní tó ń wò ní àní ẹlòmí ò tún gbọ́ ọlọ́run yé ó tún wá wọ mọ́sálásí wá ní tún wá ń browse. La ilaha illallah. ẹ wo ẹ̀dá tí ìsìláàmù òye ẹ̀sìn rẹ̀ òye ọwọ́ mọ́sálásí wá ó tún wá gbé kíní power bank òsì kan wọ́n fà lọ́wọ́ bígbà tí wọ́n ní òun ní fi ń mí nígbà tó yẹ pé wọ́n gbé sínú ẹ̀dọ̀ rẹ̀ tí ń fi ń mí ó tún wá fà yín wọ mọ́sálásí wá. yọ lọ́hùn. ẹlòmí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò lẹ́kọ̀ọ́ gbàgbọ́yé kíní tí wọ́n á ṣe pópóm bá ti ń kéwú lọ́wọ́ ní kíní ṣe pópóm ẹ̀sìn yín ò yé yín àwọn bàbá ẹlòmí ò mọ̀rún kí ọmọ rẹ̀ náà tó tún wá lóhun kí òun náà tún rẹ̀ kọ́ pí ẹ̀sìn lára ẹni tó gbọ́ yìí La ilaha illallah. èèyàn wọ mọ́sálásí ọlọ́run kọ́ máa tẹ fóònù máa bráùsì nínú mọ́sálásí tọ́lọ̀ ń pè wà annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada bóòlù ó sì máa browse tó ní kan tí ọ̀dà kojú orí nínú masalasi sọ fún mi nígbà tí ó sì pé wọ́n ló tó síbẹ̀ ó lè kan tí ọ̀dà mẹ́wàá tọ́wà kan tó dá méjì péré òun wo fóònù lọ́nu masalasi ọwá lò fọ́lùmù tó wọ́n wá gbé tẹ́ bá fẹ́ wo kíní ní ṣe ń wọ kíní láàyìlá inú mọ́sálásí bóòlù ó sì yí ń bọ́ bá wọ sàárì ìtàn La ilaha illallah. ọ̀pọ̀ ọwọ́ ọ̀dá ọlọ́run mà ọ̀pọ̀ ọwọ́ gbọ́ ìsìlámù yìí mọ́kàn sọ lókọ ni lókọ rẹ̀ Buhari lókọ rẹ̀ Isa lókọ rẹ̀ Saka nítọ́ mọ̀ nínú ìsìlámù nù ẹ̀sìn òye ẹlòmíì náà ń kírun kábàlà bíi 25 ni lérí ìrun wákà kan kábàlà bí 25 ẹlòmí tún kábàlà bí gbà tí iná sọ́ọ̀kì ẹ̀ kí ní gbogbo lẹ ti rí gbogbo wọ̀nyí wọ́n ní ká kábàlà kọ́ wá sí dédé tí wà ń bí báyìí Allahu Akbar ọwọ́ kèé tún ṣe Allahu akíngbolẹ̀ ti rí òun ni a nága. o tún fẹ́ rùkú Allahu Akbar o tún fẹ́ kú òmìnir rùkú wá sókè sami Allahu liman hamida níbo ni tíráwó lọ sọ bẹ́ẹ̀ tún wá forí kalẹ̀. ẹ mú wá fún wa káwa náà orí afẹ́ kẹ́kọ̀ọ́ ni ẹ mú wá fún wa aráyé ẹ máa ṣe wá jẹ́mọ̀ tó wà náà bákà 25 ní tí a tó sọ ní ibi àmẹ́bì ti wí ni ó dàbí kọ́ ọmọ sọ fún mi ní ìsìnkú ìgbà náà tọba ti mọ̀ pọ́ pẹ́ran o tó sì lè lọ o sì wà ń lé má farun gbà rẹ o iye ọgbọ́dọ̀ séèfù o ọgbọ́dọ̀ fárí o ọgbọ́dọ̀ gé ìkànnà o wọ́n tí ọkùn wájú mi ni ìbò àmẹ́bì ti sọ àwọn tí ń bẹ lọ́hùn ni àwọn tó lọ mọ́kànú kìí sàwátà wà nílé ààwẹ̀ làwọ́ gbà àmọ́ sì gbọ́dọ̀ gbà fún àgbà fèrè ara wa àgbà fún wọn ti ní àgbà gé ìkànnà rẹ̀ bọ́bá ti kún nítorí àtọ̀ gbogbo ẹlẹ́ báyìí náà nísìn wọ́n ní ìgbà tí wọ́n fúkẹ́ àpẹ́ wọ́n náà gbọ́dọ̀ ní kọ́ dàbí wèrè ọlọ́run bá ṣàlékún àlàáfíà dáadáa fún bàbá Dr. Olóhùn àmín nípa ṣàríà ọ̀kan ni àwọn bàbá Dr. Olóhùn àbúrò níbi Olóhùn ṣàríà mọ́ àrọ́rọ̀ ọmọ ní ẹdú èmi ò ní fáàrùn torí àgbọ̀dọ̀ fáàrùn báyà wà tàà pẹ̀ràn ó ní mú bí tó ṣe rí málùkùrá níwá fún mi inú na sọ fọ́lọ́run ti sọ mo lè mi náà wo gbogbo ẹ̀wọ̀n orí ń bẹ́ẹ̀ wá mú àdísì ànẹ́bì tó sọ pé ẹ má fáàrùn iye má fàárí o ẹ má gé kaná o ẹ mú wa torí pé ọpẹ ẹran ọgbà nígbò ní ó ní rọ ní gbogbo ẹ bẹ́ ọ bá lọ Mọ́kà ọ gbọ́dọ̀ fa
ọgbọ̀rọ̀ gé ọgbọ̀rọ̀ fàárí kìí sì wọ́tọ̀ wà ní tí wọ́n kó bá wọn bábà ẹ̀tùn wá kú bá àwọn ọmọ olómọ táwọn fi rún jẹun fún dídíjọ́ mẹ́wàá ò ní gẹun àwọn máa gbé bóòlò ní olóde arí ẹgbọ́ ìsìláàmù yìí ẹ kírun bọ́lọ̀ ẹgbẹ́ ẹgbọ́ táwọn sàhábà wọ́n sọ fún àwọn ní a sọlú Ànábì ló sọ bẹ́ẹ̀ sọlú sallallahu alayhi wa sallam Ànábì ní sọlú kama ra'aytumuni usalli ẹ kírun ẹgbẹ́ bẹ́ẹ̀ sẹ́rẹ́mí Ànábì tí ń kí ọba ti kí dé ọlọ́mọ ọgbà ọrùn dùn ẹnìkan ọwọ́ bẹ́ẹ̀ sálámà níyàyí náà ni ọrùn dùn ọwọ́ salamu alaykum ní kí ló dé ó ní àfáà tún kírun lọ́dọ̀ tàwọn olóò ní bí ọba fẹ́ sálámà o àbíkí náà ṣe assalamu alaykum wa rahmatullahi fún owó gbogbo ẹ̀yìn kí ló tún lè tó báyìí wọ́n dá ọlọ́run èjìká náà ní assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah èwo tún wá ní assalamu alaykum wa rahmatullah ọlẹ̀ ti rí gbogbo nǹkan kí nǹkan tí kálukú sáwà kó wá ní àwọn kò dí yóò fò ẹ̀dàkùn ẹjẹ́ bẹ̀rù ọlọ́run alal muslimu al-qadiru alayha ẹn tó lágbára láti pẹ̀rẹ̀ ni wọ́n ní kó pẹ̀rẹ̀ yataqarraba bisib'ihi min al-an'ami ila Allah azza wa jalla èyíkéyìí inú ẹran tó fẹ́ pa ọfẹ́ fi súnmọ́ Ọlọ́hun ni kódà níbòmí àwọn màálù èèyàn mẹ́ta lè dì máa èèyàn méjì lè dì máa gbogbo bọ́ bá ṣe lágbára ma ni ó ṣe mọ́ mọ́sí ìjàgbé fala tashtaruhu bimali riba wọ́n wá ní gbogbo ẹran tó bá lè wù kọ́ fẹ́ pa máfowó èlé rẹ̀ ẹran ọgbọ́bá hun ẹ̀yin ìyàwó wa ẹlẹ́kùn ẹmọ́ ti àwọn ọkọ ní ti kú ti ara síníá bó láṣe ọ̀dẹ̀dẹ̀ tiwa náà ságbọ̀dọ̀ dákẹ́ bàbá lọ́dọ̀ ọbalúkú lékejì ẹ lọ yáwó eléyìí wọn ọlọ́run fi ríjì wọ́n ibá fi ṣe tí ẹ̀ ní ibá fi ṣe tọ́lọ́run ọlọ́run yára o fi ṣe tèmi o ẹran tẹ́ fẹ́ jẹ ni èmi ọlọ́run ọlọ́wọ́ sí márùn ẹran léyà pẹ̀lú owó èlé owó kọ́múlé láńtà máyì rẹran o owó ṣe bí wọ́n lọ wá máyì rẹran o wala tashtaru bimalin la tatma'innu qalbuk má fowó tó ṣe yí pé ọkàn rí ò ní balẹ̀ má fi rẹran léyà tí wọ́n máa wá kanlẹ̀kún jọ kẹta tó máa ní ẹ̀nà náà nínú ọbẹ̀ yóò àti ìjẹtàn kazalika fil hajji lil mustati' bẹ́ẹ̀ náà lọ́rọ̀ hajj wá rí o ẹni tó bá lágbára ni wọ́n ní ọ lọ o àmọ́ wọ́n tó ṣe yí pé ọlágbára láti lè rẹran ọwọ́n sọ pé mélòó mọ́ fẹ́ rí ibi ẹran náà ìhà náà ni mẹ́rẹ̀ àwọn tí wọ́n pa gán ẹran jù wá lọ ọ̀wárà àbó olówó tó fi lọ Mẹ́kà ọ̀wá lọ oní ìwọ bísí ó ṣe kinní kan mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ kalimatin mashhurin gẹ́gẹ́ bí gbólóhùn tó gbajúmọ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha Ọlọ́run ní ìlà nǹkankan bọ̀ yín lọ́rùn tó lágbára jù yín lọ àfi tẹ́ bá làbọ̀ra yín lọ́rùn wa kayfa tasbahu bóòlù àṣewájú ẹran ana Abi Ya'la wọ́n ní wọ́n gba àdísì yìí wá ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ kan náà àwọn sàbí ànábì wa Shaddad ibn Aws ọmọ Sàdádì Sàdádì ọmọ Aws wá ní radiyallahu anhu kọ́lọ̀mbà ayọ́nu sí anin nabiyyi sallallahu alayhi wa sallam ọlọ́rọ̀ tó ń fẹ́ sọ yìí òun rí lọ́dọ̀ ànábì wa Muhammad òun gbà lẹ́nu ànábì Muhammad ni inna Allaha ó lànàbì ní dájúdájú Ọlọ́hun kataba al-ihsana ala kulli shay'in ọkọ̀ dáadáa lórí gbogbo nǹkan ewúrẹ́ tó ń da ní gbóná sílá ọ̀daràn ọ̀jẹ̀jọ́ rẹ̀ dáadáa lọ́lọ́run kọ lórí gbogbo nǹkan pé ẹ ṣe dáadáa sí gbogbo nǹkan fa idha qataltum fahsinul qitla bẹ́ẹ̀ bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa ẹ dákun ẹ̀yin àfáwọn mẹ́dúbú opportunity ká sọ́lá wà báyìí Insha Allah toríjú àlàrùbá kírùn ọlọ́mọpá wa àmín nígbà àwọn àkó ogbó ẹ̀ká rẹ̀ fún ọtún ó ti dé ọwá yíwọn ẹran ní fún nǹkan bí 45 seconds ní wọ́n ń gbé wọ́n jẹ tẹ́mọ̀ ẹ̀bẹ̀rẹ̀ jẹ́ òun là ní Muhammad sọ yìí wọ́n yẹ̀ tún ọbẹ̀ eléyìí wọ́n yẹ̀ tún aṣọ ọlẹ̀ ẹmú ẹ̀yìn ọbẹ̀ tẹ́ fi ń ṣe kí nínú ilé gbọ́ ẹmẹ́yìn wá bóyí wọ́n rán la ilaha illallah
ẹwà yún kọ́nà tó pé ọ̀rẹ́ náà ó tún wá rẹ̀ tán àkùn ọ̀rẹ́ kìíní já lẹ́ran bá ń di máa wá ń gbọ́kọ́ mi sùn máa nù yé ẹran ní ń bọ̀ yìí nígbà tí dù ẹ̀ẹ́dù omi ẹ̀jẹ̀ ń ṣe sùúrù la ilaha illallah ẹwà fámi dùn wọ́n tún fi iná sómi ìlà ó sì dìde tíná wọn ò tí ì gé ń tọ́ yẹ kí wọ́n gé ń bẹ̀ yẹn ẹgé dáadáa ẹ̀ẹ̀kan alhamdulillah lọ́bẹ̀ tó mú ìnira ní ẹdú ẹran dáadáa kẹ máa jẹ jífà ẹdú bá nẹ́bí tí ní adú ẹdú pẹ̀lú lànà tẹ́yẹ̀sìn wọ́n ti kalẹ̀ àyàn ní tún lè ṣe kèfèrí lára rẹ̀ wà ní ẹran yìí àbàmì ẹran ni wọ́n fi iná sílá ó sì tún dìde wọ́n dùn tó sì tún dìde. Inna Allaha kataba al-ihsana ala kulli shay'in. Ọlọ́run kọ dáadáa yí pé kẹ́ ẹ ṣe nǹkan lórí gbogbo nǹkan ní dáadáa. Bẹ́ẹ̀ bá fẹ́ pa nǹkan. Fahsinu al-kitla. Ẹ pa dáadáa. Wa iza sabahtum. Bẹ́ẹ̀ bá fẹ́ dùn nǹkan. Fahsinu adh-dhibhata. Ẹ dùn dáadáa. Ànábì ní sọ̀rọ̀ yìí o. Ẹ má gbẹran fẹ́ ni ó ti mú gbó tán. Ẹ̀yin náà ń gbó oòrùn nù lé bọ̀dá wa ti tún mú kíní ẹ máa bọ̀ wá ti di àwọn ẹran kalẹ̀ ó lè lọ gé níbi ìtàn o lórí kò rí náà máa o ẹni tó mú ẹlẹ́sìn ọlọ́run làbí ó dúnra o ẹrù ọlọ́run kan bí a ní ó dúnra gbogbo nǹkan nígbò òun mọ̀ mo bá jòkó báyìí náà yá dùn èmi kò lè jẹ́ àjọ àti káfíìrù náà mo ní níbi èwo má ti dáre o kò rí àjọ àti káfíìrù náà bí ẹran subhanallah Allahu akbar gbogbo nǹkan ní kò mọ̀ ẹ̀ẹ́kọ̀ bẹ́ẹ̀ lórí ìjọba báyìí tó rán àbá ẹlákùnrin ẹ má bínú o ẹlákùnrin má bínú ẹ̀kọ́ ìsìlámù ní ẹ̀yin náà ń kọ́ àwa náà ń kọ́ ni ẹ̀yẹ́ tí wọ́n á máa jù wá lọ ẹ̀dá kí lẹ́ ẹ̀wù ẹ bá fẹ́ dúnra wa ọba wa gbà níbi àṣírí wa tí ń bònú ẹ̀yin lè máa tú ọlọ́lọ́mọ ìmọ̀mù tí wọ́n yọ dànù tí wọ́n ní ọya kí ni ẹ kè sókùlà sáfùlà tó yìí àmọ́ kó tó di pé gbogbo jàmọ́ lójú yìí kí lẹ́ kè sí òkùlà àṣírí ìmọ̀mù tù ní ẹ̀yìn wọ́n mọ̀ làágùn ni àmọ́ ń gbà tá à ní béèrè àwọn ọmọ náà wọ́n dé yìí tọ́bi símílà wọn ẹgbẹ́ jáde omi ń bẹ náà mọ́mù ni tó wí ẹ̀yin lẹ́ gbọ́ Ọlọ́run sáti rí pé mọ́ ọmọ kankan owó ọ̀nà ló fi yàn mí tí Ìsá ni ó dọwọ́ rí ọdún fi rí kí Allahu akbar àwọn náà sí Allahu akbar la ilaha illallah wọ́n ní òkírùn tó kú láwọ́ tó wọ́n ń sàdúrà tí ẹ àwọn ọ̀rọ̀ ní dọwọ́ rẹ̀ ìjọkan náà wọ́n gbé mi náà jáde rẹ̀ ìwọ́dọ̀ wọ́n sì ń gbọ́kọ̀ kú sí ìyọ́pọ̀ ẹ̀dẹ̀kejì náà ọ̀tọ̀ ní tí wọ́n ní ágéwẹ̀ ẹwọ́n tí Allahu akbar gbogbo ọ̀nà tó ní wọ́n lọ ojú òkú ìsánú sàárè ní jífà síkọ́dọ̀ wọn sàánú òkú rísìírísìí ni bẹ́ẹ̀ bí ìmáàmù mi lè rè dájọ́ gbọ́mà tọ́ ni ìdájọ́ ẹ̀yìn òun ló sì ń sáájú wa ìyọ́kẹ́ tí ó pè ókú mẹ́ ìsàkúsà ń bẹ lọ́wọ́ wọn gbogbo tí wọn ò rí sàsára báńdíìtì gbogbo ẹ̀yin tẹ́ ní nákàlí lọ́wọ́ ká kó gbogbo orin jọ nílọrin pé wọ́n ròyìn àfáà kìíní pé wọ́n tí ọ̀dá lọ́wọ́ ẹ pé wọ́n ròyìn àfáà kìíní pé wọ́n ní ẹ pé ọya ẹ bá wa sí gbogbo báńdíìtì tí wọ́n já ìwà wọn wá dúró lòdì ọba pé àwa là ń pa wọn o kí wọ́n máa kọ̀nfẹ́sì ẹ rí ṣe ẹ máa halẹ̀ nulẹ̀ wọ́n sọ fún ọ pé mo ké tàbí wọ́n lẹ́ẹ̀ké ni ẹ fi ṣe dáadáa ni mo lè bí ọmọ lọ lẹ́kọ̀ọ́ ọmọdé ọ̀tọ̀ wọn mọ̀ náà ni àti bọ́wọ́ mi ọba kéwé kíní lókù délé ń bo ìbá àwọn kẹwọ́n lọ sàdúrà ní Sàràkí ọlọ́run forí jẹ́ àwọn tó ti kú nù wọn àmín wọ́n lè sàdúrà tán wọ́n palẹ̀ mọ́ owó wọ́n ṣe bí wọ́n ti palẹ̀ mọ́ ẹ̀ lọ́dọ̀ wa ní ìtẹ́nìkan lè sọ̀rọ̀ ni wọ́n kó gbogbo owó tán wọ́n ń lọ dé bàbá tí wọ́n máa gbé owó láàrin wọ́n ti gbé owó bíi bólúbàgì bíi mẹ́rin ń lọ táwọn tó wọ́n bá tẹ̀lé wọn àwọn tápà ẹ̀yin ọ̀ máa kó owó lọ àbí gbogbo ẹ̀yin ọ̀ máa kó lọ ẹ̀yin ọ̀ máa kó lọ ẹ̀ ní délé eléri àwọn tí ń gbówó ní wá padà jòkó tí wọ́n iye tó bá ń fún wa ń tiwa kọ́ ọmọ gbàbọ̀ ní à ń lọ ẹ̀ ṣe kó lọ
láwà nínú wéè bí ẹlòmímọ̀ gbọ́dọ̀ gbé láwà àwọn àdájì táwọn kú sínú láwà ní mọ̀ láwọn òbí ní bọ́mbà mọ́tò tápà ògbẹ́yìn tẹ́ ní nǹkan ẹni kankan wọ́n ń dú wa wọ́n ń dúnbù wa wọ́n ń jí wa gbé ààrẹ nìkan kó lóògùn náà fún wa wọ́n tún lẹ́nìkan ọba olóògùn séríkì olóògùn ìrẹ́gẹ̀ jí irọ́ gbogbo ẹ̀ ògùn kẹ́ máa dé wa mọ́lẹ̀ kẹ́ máa lu jìbìtì láàrin wa nìkan lẹ́ni kọmọ ọdún mẹ́rin kò sí kankan tẹ́ ní ìbáwọn kan wọ́n kó nùgbó tán bẹ́ẹ̀ pè wọ́n ẹ lo kíní tẹ́ máa lò àwa ń jàjà lẹ bàbá wa lásán àwa wọnú ilé lọ níbi èwo lórí ilẹ̀ tí wọ́n ló fi ilẹ̀ bandit ń bẹ nínú ẹ̀rọ bá wọn ẹsẹ̀ ha sínú kíní yìí kún ọmọ jáde wá àbí máa jẹ yín kẹ mú lọ. o lè tọ́ bẹ́ẹ̀ kó fóònù lásán bọ́ ọba yájú tó rí sóòlé gbin ní fún ara rẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ lọ́gbẹ́ náyìn lóru ọlọ́run nìkan òun lágbára alágbára kankan gbogbo wa ọ̀lẹ́ ni wa wọ́n yí sẹ́sọ bá tún bẹ́ẹ̀ bá fẹ́ dùn kan fáṣínú síbà ẹ̀dù dáadáa wọ́n lè yọ hẹ́dà ahdukum safaratahu ẹnì kọ̀ọ̀kan yín ìtọ́fẹ́ fi dú ẹran kọkùn kó mú dáadáa wọ́n lè yọ rẹ̀ sabihatahu kó sì yún dúdú rẹ̀ kó yún dáadáa. akhiran níparí an wahabi bunu mamba wọ́n ní àfáàgbà tí ń jẹ́ wahabi ọmọ mamba annahu qala wọ́n lọ sọ báyìí pé inna dawuda alayhi salam wọ́n lẹ́ nẹ́bí dáúdà aláfíà olóńkọ́ máa bá qala wọ́n lọ sọ báyìí pé ilahi olúwa o ma thawabu man daha min ummati kí lẹ̀san ẹni tó dú ẹran nínú àwọn àlìhùnmá nẹ́bí Muhammad tó wá pa ẹran léyà kí lẹ̀san rẹ̀ ma thawabu kí lẹ̀san tó san wọ́n ẹni tó dú ẹran nínú àwọn àlìhùnmá nẹ́bí pé ẹran léyà ni o mo sì dú mọ́ amọ̀pá fúnra mi. faqala Allahu ta'ala wọ́n lọ́lọ́ wá sọ báyìí pé thawabuhu ẹ̀san rẹ̀ an uti'i bi kulli shahratin ala jasada yìí ni wọ́n fún pẹ̀lú irun kọ̀ọ̀kan tí ń bẹ lára ẹran tó pa ashara hasanatin ládá mẹ́wàá irun kan ẹ̀fún ládá mẹ́wàá lórí ẹ̀ irun kan ẹ̀fún ládá mẹ́wàá lórí ẹ̀ ẹ wá wo irun tí ń bẹ lára ẹran tó fẹ́ pa. wa amuhu anhu ashara sayyi'ati ìwà ni wọ́n parẹ́ fún àwọn àyídá tó ṣe mẹ́wàá lórí irun ẹyọ kan. wa arfa'u lahu ashara darajat ìmọ̀ wá fún lórí irun ẹyọ kan náà àgbéga mẹ́wàá àwọn èèyàn máa wá ṣe bí àgbéga táyé ni àgbéga tàlìkì àmọ̀ bọ́ bá dọ̀hún ní orí àwọn alájì sì wá pẹ̀rẹ̀ léyà lọ́dún tọ́lọ́ ó sì wá bàjẹ́ fún ẹ lọ́dún yìí kọ̀ọ̀kan lọ́gùn o ó sì ní o. wa lahu bi kulli shahratin kisrun fil jannah pẹ̀lú irun kọ̀ọ̀kan ìwà ni wọ́n kọ́ pẹ̀tẹ́ẹ̀sì dé lálìjánnà yìí pé ha ó ṣe dáadáa mo ní kó ṣe nǹkan báyìí ó sì ṣe é. wa jariyatun minal hur ìwà ní ṣe lóhun nìkan níbẹ̀ ìyàwó tí ó fẹ́ àwọn ọmọdé ẹlẹ́yinjú ẹgẹ́ tí wọ́n ní wọn ò ṣe nǹkan oṣù rí tó ṣe pé igbá àyà àwọn kò wálẹ̀ kò sì sí tó lè mú wálẹ̀ láyéláyé wọn ò ṣe nǹkan oṣù rí wọn ò sì ní ṣe àmọ́ àwọn tó jẹ́ ìyàwó tiwa láyé báwọn náà bá ṣe dáadáa pẹ̀lú wa tá a bá gbà Jánnà àwọn náà wà bí wọ́n ti rí nù àwọn náà kò sí nǹkan oṣù mọ́ gbogbo kìíní tó ti ṣe pàṣẹ síbẹ̀ ń àwọn náà wọ́n tó gbé dúró kọ́sà wọn lè bá ti rí tẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó tó dúró. kọ̀sárúgbó ń gánà ìrọ́lẹ̀ yan àlìjánà ni ò ti sárúgbó. àlìjánà nìkan ni ò ti sárúgbó bàbá dọ̀hún tá a bá wọ bẹ̀ àmọ́ àwọn ẹlẹ́yin jù gẹ́ àwọn ń bẹ lọ́hùn níjọ́ ọlọ́run ti dá wọn wá ń di ní gbogbo ẹ̀dúró báyìí kò ní lọlẹ̀ kò sí mọ́ ọ̀nà tá a gbà wọ́bẹ̀ láwà yìí ìwà ń tá a gbà wọ́bẹ̀ nu ìṣe dáadáa ń tá a gbà wọ́bẹ̀ nu bí a wá láyé dé nù gbogbo àwọn àfáàtà aróyìn gbogbo tó dáa fún ẹ̀rí dáadọ́ ọ̀hún náà lára wa náà ẹ má ṣe jàmbá àwọn àfáà náà là ń jàmbá ara wa yìí ẹ má ṣe gan ọlọ́run ní alọ́gíìbà ọ̀rọ̀ ẹ̀yìn òun ọ̀fẹ́ gbogbo àwọn àfáà ní à ń sọ̀rọ̀ ara wa lẹ́yìn ni kọ́dà àwọn bàbá dáadáa wà níyì ọlọ́run tán ti lọ àyè tó ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa la ilaha illallah ń jàlè kìámọ̀ wọ́n na àfáà mi erìrì ọ́ dàrú yóò sì tún tó
ẹlòmí gbogbo kéwu tiẹ̀ tó ké ntí bàbá rẹ̀ wí ńlòun ń wí ntá àfa rẹ̀ ò sọ ńlòun ń sọ ntẹ́ni ọ̀fọ̀nà mọ́ ò sọ ńlòun ń wí kálukú wa ń sọ̀rọ̀ ń sọ ta ni ó bí mi nísìnyí wọ́n kàn tán kí ní hùn sójú yóò akẹ́yìn sí gànà nù lé wọn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu bọ́lá wa bá gbogbo ẹ̀dí báyọ̀ lọ́hùn sáàsì wọ àlìjánná báyìí. a ní mo fẹ́ mi gbòòrò títí. sáàsì wọ àlìjánná báyìí àfikọ́lọ́ wọn sànú wa pẹ̀lú gbogbo nta gbé dání wọ̀nyí. àmín. àgbákò ní ọjẹ́ fáfá tó bá dúdú àlìkí àmọ́ àgbà àwọn afánu inú náà ni wọ́n ń lọ. bó láti wá sí wọ́n ní maka wọn lọ yìí nísìn ẹni bá ti wọ kàábà tọ́ káàna àmìnà ọdẹ ní ìfọ̀kànbalẹ̀ kí ni kò sí ìyà ọlọ́run mọ́ kò sí nira ọlọ́run mọ́ aláàjì darí maka tán èèyàn ló tún kì mọ́lẹ̀ ló tún dúnbú ẹ̀ gbọ́dọ̀ wá lọ. wajariyatun min al-hur na'im a tún wá fún ní ọmọge ẹlẹ́yin ju ẹ̀jẹ̀. wala tabkhal má wàá sahun bi adhiyatika pẹ̀lú ẹran tó bá pa. má sahun pẹ̀lú ẹran tó lọ́nba ní ọpa má sahun li'anna Allaha torí pọ́lọ́hún tẹ́ rí hùn. qala fil Qur'an ń sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé lan yanala Allaha luhumuha èmi ọlọ́run ìwọ bẹ́ẹ̀rẹ̀ tó fẹ́ pa bó ṣe tóbi tó. wala dima'uha nígbà tá a pa tán bẹ́jẹ̀ rẹ̀ ṣe sànlẹ̀ tó yìn wó. walakin yanaluhu taqwa minkum. àmọ́ tí ìrètí lọ́gbẹ̀ẹ́ tó fẹ́ pẹ̀rẹ̀ òun náà níbẹ̀rù ọlọ́run. èèyàn fẹ́ pẹ̀rẹ̀ ọ agbégbó dání ìbẹ̀rù náà ń dà ẹni tí ọmọ bẹ́ẹ̀ ti rí tọ́ka bẹ̀bẹ̀ débi orí bẹ́ẹ̀ ó dú ẹran fáwọ́rẹ́ etí kan sọ́ọ́lẹ̀ látara pa àdúgbò náà kò rí náà mà ìbẹ̀rù ọlọ́run wádà lára rẹ tó fi dú ọmọ ẹlẹ́ẹ̀ ni jìnnìjìnnì ọlọ́run dà lára rẹ tó fi dú wọ́n fẹ́ dú ẹran míì ẹni ò ní sì jáde lọ́wọ́n lè dúró kún ó ló ti dọ̀rẹ́ wá nulẹ̀ àwọn máa ń fa kí nulẹ̀ ni ni wọ́n á mú gbó tán láàárọ̀ ọdún ọkọ̀kọ́ lọ wọ́n rà nù mẹ́rin ní oko olówó sẹ́yìn pé ráńdà bá tó já nínú mọ̀kan nù kò sí tí ò pé bẹ́ẹ̀ kò sí ní tẹ̀m̀bá tí ò sí mẹ́ ọkọ̀kọ́ lọ bẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún láago méjì àárọ̀ kéèyàn yìí máa lọ da ògógóró sínú ọ̀tún wé kìíní kàndù òmú tán àwọn adarí àádùúrà ìwọ̀lọ̀ wa ń dún ó gé etí sọ́lẹ̀ wọn pé ọkọ̀ mi àdìlá ibi etí lẹ ẹ ti gé etí sọ́lẹ̀ ń pé jẹ́bi kádù kíni pé kádù náà kọ́ ni. kọ́sà ti kú ni akẹ́lámọ̀kàlà àníwájú ní wọ́n mú kíní kan làkókò wọ́n tún ní làkókò wọ́n ń pè. ọ̀kan wọn tún gbé dé ìní tí wọ́n tún ní làkókò tún lóhun gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa tẹ́ mú mu kú mu ọlọ́wọ́ wọ náà níjọ́ wọ láyé ibi wọn ti fèrè kalẹ̀ èyí tó ga jù òun náà ní ti Káàbà ọlọ́wọ́ yọ lẹ́nu gbogbo yìí. àmín. kìí ṣe nǹkan rí bẹ́ẹ̀ bá rí inú yín ni bọ́bá ìbọ́lọ̀ ń bá lè sínú fún yín kẹ́ ẹ wò bó ló ti rí. ẹlòmíín nísìnyí òun ní ọ̀pá rẹ̀ la ilaha illallah òun ní ọ̀pá rẹ̀ ẹ kàn gbọ́ pé ó sùn kò jí má gbogbo ẹ ti bàjẹ́ ẹ ra ẹran tútù ẹ wá gbé wálé ẹ wá mú ẹni wọn bá yín ra ògógóró ẹ wá tu sẹ́wọ̀n ẹ̀yin tẹ́ mú bára rẹ̀ mú jẹ́ láyé wípé wọ́n gbé ẹran tútù kalẹ̀ wọ́n á mú ògógóró tó ń lọ mú un wọ́n á tu sí báyìí kó wo bẹ́ẹ̀ wọ́n ti rí bóun ti ń rí nù bọ́ọ̀bá wa múra tó ń palẹ̀ mọ́ ẹ̀kẹ́ rí ọmọ jáde àwọn yẹn máa gbé bàbá rìsíkò ọbẹ̀ tí ń yọ lára yín ọbẹ̀ kọ́ o ń kú lọ ní o àsìkò yí ọ̀dọ́dọ̀ yín ń lọ ní o ń lọ ní o tọ́ walakin yanaluhu àmọ́ ń tọ́lọ́run retí lọ́dọ̀ yín taqwa minkum òun náà níbẹ̀rù ọlọ́run at-taqwa huna wọ́n wá níbẹ̀rù ọlọ́run lára ẹran léyàtọ̀ fẹ́ pa kí ni túmọ̀ rẹ̀ at-taqwa huna bima yaqsim pẹ̀lú tó gbò ló ṣe pín dọ́dọ̀ àwọn tí wọ́n ń sunkún tí wọ́n rí fala tansa tasbiha fi yawmil arafa wọ́n wá ní olórí gbogbo ẹ̀ ní pé bó bá dijọ́ àràfá má gbàgbé àti máa ṣàfọ̀mọ́ ọlọ́run ẹ dákun ẹni tí ó bá lè mójú kúrò lára ẹran Kùránù sọ àwọn wọlé ìhàlẹ̀ ẹran al-qani'a àwọn tó yáyọ ọkàn kọ̀ọ̀pá kò sí lọ́kọ́
pèlè tọkọ rẹ̀ náà ó sọ̀kan mọ́ta pé ẹran tí wọ́n pa ní kò sì dénú ọ̀nà yín àwọn tó yá yọ ọkàn tí ò pé òun tẹ́ ń pa ọlọ́ni ẹ fún wọn. Allah. bọ́ọ̀bá sì ha ẹran tí ó dùn mẹ́ni tẹ́ ẹ ha kìí ṣe kẹ́ ẹ wá gbé tílé kan kóhùn ó ṣe hàhà báyìí kẹ́ ẹ wá lé ẹran síbẹ̀ kẹ́ran ọmọ wa lọ bí 90 bẹ́ẹ̀ bá wá ní kí wọ́n lé ìwà wọn ẹyọ kan wọ́n wá gé sí méjì kí ni rip ti mẹ́yà yìí wọ́n wá gé sí méjì ẹyọ kan náà ni wọ́n wá gé sí méjì wọ́n wá mú sàkì kan pẹlẹbẹ báyìí wọ́n wá fi lé lérí wọ́n wá mú ẹ̀dọ̀ wọ́n rẹ kínkínní lérí báyìí wọ́n wá lẹ̀ mọ́ eléyìí ti ya Zainabu eléyìí ti bàbá Zainabu eléyìí ti ya Múlíká ti eléyìí bàbá Múlíká eléyìí ọkọ mi Abdulrahman eléyìí ọkọ mi Abdulrasaki wọ́n wá ka ẹran lérí tí rẹ̀ náà wá lọ bí 90 gbogbo ẹran tá a wá ń wí dáadáa báyìí ìgbẹ́ tó ń bẹ lára fún mi wọ́n tún máa kí ló dé béèyàn mẹ́wàá náà ló lè fún àbẹ́yàn márùn-ún náà ló lè fún wọn lẹ́ran gidi ẹran gidi ni ẹ fẹ́ lè ní ìdáná ó sì dànù ìgbẹ́ ń gbogbo ẹ ọkọ̀ọ̀kọ̀ wo báyìí ọ̀sẹ̀ ẹran bẹ̀ kó mọ tààlà àhàyè bí tí ẹran òsì lọ́dọ̀ ẹni rí ibú tí ránù wọ́n wá sẹ ẹran rẹ̀ ẹran òsì ẹran ọdọọdún bí tí ẹran òsì torí náà ẹjẹ́ àfi bẹ̀rù Ọlọ́run ṣe ogun tábà sí Ọlọ́run wò wá ẹ̀dàkùn tá a bá kírun tán ẹ̀yìn jàmá káwa ní ó lè rántí torí jọ́ tí ọkàn àwa náà bàbá wa kan bẹ ládùúgbò wa ń bí à ń pè wọ́n ní bàbá wa wonderful kola bàbá dáadáa ni bàbá náà wọ́n ṣetọ́ Ọlọ́run kú ni bàbá wonderful ṣetọ́ Ọlọ́run kú ni láàrin ọdún kan bóyá lóṣù kan àbóṣù méjì lẹ́ẹ̀fì ní bàbá wonderful lé wọ́n ti jí sí Ọlọ́run lọ bàbá náà wá jáde láyé lánàá gbogbo àṣùbá ni wọ́n máa wá sí wáàsí lọ́dọ̀ tiwa ní pẹ̀lú ọ̀pá rẹ̀ wọn náà ni ó sì máa bọ̀ wá yóò sì dìde dúró tó ń ta gbalagbà nìna bàbá náà jáde láyé lánàá ẹ̀dàkùn bàbá ti wá sálámà ta sàdúrà tá à ń ṣe tán ẹjẹ gbogbo wọn lọ kárọ̀ kí wọn lé wọn gbogbo tá a lò kì í ṣe wákàtí kan kọ̀tàyọ̀ ṣẹ́jú márùn-ún àbí ṣẹ́jú méje ká kí wọn ká sì kékeré aláwọ̀ bẹ́ẹ̀ kálukó sì padà ká máa lọ lé wa ẹ̀dàkùn torí jọ́ tí ó kàn wọn náà inna Allaha ya'muru bil 'adli Ọlọ́run pa wá láṣẹ káwà dáadáa káyọ̀ ní dáadáa sọ̀rọ̀ dáadáa ya'izukum láti máa rántí lọ́wọ́n bá fi sọ qumu ila as-salati ajá dìde kákínà Ọlọ́run forí ní àtàwà náà.